أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملحما في علمك وزنته وعددا وأتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí òun ò gba ọlá rẹ̀ lọ́wọ́ ẹnìkankan kò sì ní jùlẹ̀ fẹ́lòmíì. Ìgbà mẹ́ta náà la ní. Ìgbà tó ti lọ òun ò padà wá mọ́nà. Ṣé ààyè yìí o àwọn kan ti ṣe lọ. Àti ìgbà tí ń bọ̀ tá a máa rà tọ́lọ́hun ó fi á dá àtìgbà tá a ń lò lọ́wọ́ yìí. Àsìkò tá a ń lò lọ́wọ́ yìí òun wúlò fún nǹkan méjì. Bàbá tí kú alẹ́fitún tó bàjẹ́ ṣe. Èèyàn a máa fò ní àfitún àná ṣe. Wọ́n ní bó ti bẹ̀rẹ̀ ò dáa bó fi tó bá dé ìwà dáa báyìí. A sì lè fi òní múra ọ̀la kalẹ̀ kó tó dé kó tó rọ́lù á. Bẹ́ẹ̀ yóò bá múra kalẹ̀ tọ́lá bá dé náà yóò dàrú mọ́ lọ́wọ́ náà ni. Tí fi túmọ̀ sí pé òní tá ń lò lọ́wọ́ yìí àfi ká mójútó dáadáa. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Ọba tẹ́lẹ̀ kan ò dìde fún lórí àga ẹnìkan ò sì ní gbàgá nídìí ẹ̀.
gbogbo wa a máa dìde fúnra wa a máa gbàgà lọ́wọ́ ara wa lágbájá ń lọ lágbájá ń dé bá ti mọ lọ tá yóò fi parẹ́ náà nà. Maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. ọba tí ò sẹ́ni tá a fẹjọ́ ẹ̀sùn tó bá ṣe nǹkan ọba aláṣẹgbé tánìkan ò lè yẹ díẹ̀ wò la yus'alu amma yaf'alu wa hum yus'aluna. àwọn èèyàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó sọ pẹ̀lú gbogbo bọ́lọ̀ ti pè é sallallahu alayhi wa sallam. pé al-jazā'u min jinsil 'amal a máa san ẹ̀dá lẹ́san látara ìránṣẹ́ tó bá ṣe. Allah. ara sẹ́là ti yọ ẹ̀san náà. Alhamdulillahi rabbil alamin. ara iṣẹ́ ní òbí ẹ̀san. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Ar-Rahmanir Rahim. ẹ jẹ́ wí ní. Maliki yawmiddin. Allahu akbar. sẹ́yìn tí gómìnà wa náà gbé kalẹ̀ yìí ìtàn ni wọ́n fi kọ́. ẹlòmíín lè dé kó lóun ò fẹ́ rú ẹ̀ mọ́ nígbà tí ò bá ti tọrọ àtúbọ̀tán. wáàsí kí wọ́n ń ṣe ní àyín ètò ìjọba ni wọ́n ń ṣe àmọ́ kálukú fẹ́ kọ̀tàn nta bá sì kọ́ àní kú tán lẹ́ẹ̀kan náà wọ́n mọ̀ ká lọ táyé ìparẹ́ ni pẹ̀lú ẹ̀rí títàn fìrẹ́ náà fi parẹ́ dòní títàn Mùsá ò fi parẹ́ dòní ẹ̀wọ̀dún tàn wọ́n ti ṣe ayé lọ káwọn náà mọ̀ rò pé nta bá ṣe ó parẹ́ ọ̀ràn kan bọ̀ tí ó tún kà náà. Alhamdulillahi rabbil alamin. gómìnà wa náà tẹ wá rò pé èèyàn gbọ́rọ̀ Ọlọ́run ni yóò gbóná ni yóò tutù ni wọ́n sọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀dá tó bá pèdè wá sí ó ní dáadáa ṣe láyé ni ọlọ́mọdé ó dàrú mọ́ wọn lọ́wọ́. Alhamdulillahi ẹgbẹ́ tá a ṣe ní mọ́ṣáláṣí lónìí pé Ọlọ́run kó kún wọn lọ́wọ́ láti ṣe é. rabbil alamin. gbogbo ọtí ọjọ́ ń wà wá àti dírẹ́bà àtẹni tí ń pèrò sọ́kọ̀ wọn ò ṣe é ṣèpèlé wọn ò dọkọ̀nù kọ́lọ̀ mọ́ sàmọ̀nà wọn ni. Àmín. gbogbo ọtí ọjọ́ ṣèjọba mẹ́jọ ó dàrú mọ́ wọn lọ́wọ́. Alhamdulillahi rabbil alamin. bàbá wa ẹ́míà. Sheikhu. Sheikhu. Ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Ọlọ́run bá mójútó wọn. Àmín. mọ́tàrí ìjọba wọn wó. Àmín. bàbá wa ìmáàmù àgbà Ọlọ́run bá ṣàlékún àlàáfíà wọn. Àmín. mọ́tàrí ìjọba wọn wó. Àmín. mọ́ hàn wọ́n lè mọ̀ fún wa. Àmín. jẹ́ wọ́n tu àjìnà. Àmín. àti ogun tó ń jọ ń ṣèjọba ilé alájẹgọ ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. bàbá wa Khalifa ti ní ọlọ́mọdé ọrùn owó wọn. Àmín. àwọn tó ti lọ Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. bàbá dọ́dù wa bàbá ìmáàmù wa ní Gàmbàrí Ọlọ́run bá mójútó yín. bàbá wa Àjàsá Ọlọ́run wa pẹ̀lú yín wọ́n dà lámàrí yín rú. gbogbo àyìn tí àjọ ń ṣèjọba tá a wà ń bí ẹkú fẹ́ gbọ́ òdodo gbẹ̀yàn fẹ́ gbọ́ òdodo kò ní pẹ̀lú wa sọ̀rọ̀. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run bá mójútó yín bàbá. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Sọ́ni president tiwa Ọlọ́run bá mójútó hàn. Àmín. tiwa tọ́lọ̀ gbé fún Kwara nù. bẹ́ẹ̀ ni gbogbo tọ́lọ̀ bá ti sún débì kan ó wù láti débẹ̀ ni. kò rọrùn kéèyàn kọ̀ rẹ̀ tí Ọlọ́run kó sì ṣe tọ́lọ́ Ọlọ́run ò sì ṣe rí
gbogbo tọ́lọ́run bá ṣe bó ti fẹ́ kórí lórí Allah. Ọlọ́run fẹ́ kẹ́ lágbájá kò ní kẹ́ ni kò sí ó fẹ́ lọ́rọ̀ Ọlọ́run kódà kò sí ó ṣèṣì lọ́rọ̀ Ọlọ́run n tí ò bá ní ṣe ni òyà ní ṣe tó bá ṣe tó fẹ́ ṣe ló ṣe. Allahu Akbar. Ọlọ́run bá kún wọn Àmín. bá sàmọ̀nà wọn. Àmín. n tẹ́ láwọn àyànjú lónìí bẹ́ẹ̀ yẹn bá kú tán bóòlù àti sípẹ́ rẹ̀ torí ń dáyẹ pẹ̀yẹ́rin ilẹ̀ àkàn ní òkú ṣíṣe gíní kan gbogbo èèyàn ni ó wọ náà tán ṣé bẹ́ẹ̀ ni. Ar-Rahman Ar-Rahim. Ar-Rahman Ar-Rahim. wọ́n ti ń dá awuyewuye lẹ̀ ń bẹ̀ àdáná àwọn èèyàn ó jẹun wọn ò jẹun sáà lè ṣàdúrà fókù sáà lè mọ́jọ́ àròyé pọ̀ lórí ẹ̀ fìtínátù dì fìtínẹ́ẹ̀sì ti ṣẹlẹ̀ lórí ẹ̀. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahman Ar-Rahim. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Mr. Odi Suratul Hash. Naam. Aya kẹwàá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. والذين جاءوا من بعدهم والذين جاءوا والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. àwọn kan ti kú tán sìn báyìí waja'u min ba'dihim kan wá dé lẹ́yìn wọ́n gbá àyè fún àwọn tó kú wọ́n wá ń pe Rabbana اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. wọ́n máa pọ́nlọ́ foríjì wá walladhina sabaquna bil iman àtàwọn tí wọ́n gba wájú wa lọ pẹ̀lú nígbàgbọ́ Ọlọ́run kẹ́ wa kó kẹ́ àwọn náà. àdúrà ti ṣe fókùnù. ẹlẹ́ẹ̀kejì náà Suratul Isra wa qur rabbi irhamhuma kama rabbayani saghira. وقل رب ارحمهما كما ربياني صغيرا ربياني صغيرا. owó tí ẹ̀ dápè ní tiẹ̀ àṣẹ ló pa fún wa ìwọ ọmọ máa sọ pé Ọlọ́run bá mi kẹ́ ìyá àti bàbá mi gẹ́gẹ́ bí ẹ ṣe kẹ́ mi nígbà tí mo wà ń kékeré bá ń kẹ́ wọn ọ̀dà àṣẹ ló pa ń bẹ̀ pé tó kọ́ mọ́ ṣàdúrà fún wọn ni. now وقل رب ارحمهما كما ربياني صغيرا. ẹlẹ́kẹ̀ta suratu Muhammad wastaghfir li dhanbika walil mu'minin. واستغفر لذنبك وللمؤمنين. ibi tó lọ́ọ̀ ti ń sọ pé wà Nábì Muhammad sallallahu alayhi wa sallam. máa wá àforíjì fẹsẹ̀ rẹ walil mu'minin àwọn tí ẹ gbọ́ lọ́ngbọ́n tí ẹ ti kú wá àforíjì fáwọn náà òkú ti wá kú sí torí ọ̀rọ̀ àlàyé ni ó wá kú kalẹ̀ kí ni ọmọ olóòkú kọ́kọ́ ṣe gbàrà náà kí ni wọ́n kọ́kọ́ ṣe wọ́n gbọ́dọ̀ ṣètò bí wọ́n ṣe wẹ ẹni tó kù àkọ́kọ́ gbé
àdògán kaná afẹ́ dáná èyí ńkọ́ bóòlù wọn ṣe bo òbí wọn láṣìírí náà torí nítorí wọn fún ni kí wọn lè bàṣírí ẹ̀ bóòlù wọn ṣe kírun sí i la nítorí dájú ẹni tí òkú bá bí ni kò wẹ̀ kí àfáàgbà tó mọ̀ nípa bí ẹ ṣe wẹ̀ kú kó wà ń bẹ̀ kí wọ́n wá àwọn ẹni ẹ̀sà tí wọ́n lè wẹ̀ kú kì í ṣe ẹ̀dá wóró tọ́wọ́ níbi ẹ tí wẹ̀ àmọ́ burúkú jù kọ́ máa wẹ òbí èèyàn kọ́ máa ní òkú wà ń ta kí ni ń ṣe níbi tí ń wẹ òbí ẹ̀ tí ò fi lè dúró síbẹ̀ èmi lòun yanjú tó ju ẹni tó kù lọ àbí ń tẹ́ ní ara sọ́kàn wọ́n wá wẹ̀ tí wọ́n faṣọ sí la wọ́n kírun sí la kí wá ló kù ń gbà náà kó tó di páàsì gbogbo ètò kankan kó tó di pé a máa sòkú màálù ó sùn lọ rẹ́gẹ́dẹ́ kọ̀dọ̀ dẹ́yìn àánìhù gbèsè tí òbí jẹ gbèsè tí òkú jẹun gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ kó lè bá àríyànú Ọlọ́run àfi kí wọ́n bá san àwọn ọmọ ni ọrùn tiẹ̀ ló wà láti bá san gbèsè èyàn sì wá kú ó jẹ gbèsè èyí wá ń pàtẹ ìnáwó kò tí ì rọ́nà kọjá lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ àlàyé ntòní wá sí gan ni wá ṣe ń ti ń fa wàhálà làwa yanjú gbèsè wọ́n béèrè ní ó kù èló ló jẹ olówó nu mọ̀lẹ́bí tó ń sin níwín tó fẹ́ ká lè jẹ̀nu wá jẹun àti èèyàn àti àti ògbádùn yóò kọ́kọ́ béèrè pé èló ń gbèsè ẹ̀ bàbá yìí jẹ́ gbèsè ó 500,000 ẹ bá san òkú kó kàn gbèsè ló kàn. ká bá san gbèsè ẹ̀ tá bá san gbèsè fún tẹ́ àsọ̀dọ̀ kàtó àwọ̀sọ̀dọ̀ àwọn abẹ́rẹ́ sàárà ṣùgbọ́n àwọn tá a jòkè ọ̀jọ̀gbọ́n ni wá wọ́n ti ń dá wàhálà alẹ́ àlè dáná bí òkú o àlè dáná bí òkú o kálukú sá ń ṣe wàhálà sókúlà ń dáná fún ni. àwọn tí máa kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tó bá kú wọn ò mọ kọjá agboolé bàbá rẹ̀ kò tẹ̀ nídìí kéèyàn kankan wá torí Ọlọ́run gan ò fi hàn wọ́n tún máa béèrè ni pé ẹ̀sìn ló ti kú torí Ọlọ́run àwa ló ti pósù 6 ntọ́lọ́ yíyàn fún tiẹ̀ nù bá a ṣe kọ pé yóò ṣe lónù àmọ́ òkú kan bẹ tó ní àlejò nínú Allahu Akbar táwọn èèyàn wà lóríṣiríṣi ní àgbáyé lọ́nà tó jìn ibi tí ọ̀rọ̀ ó ti wáyé ni bó lọ rí ọmọdé yìí. wastaghfir li dhanbika walil mu'minina wastaghfir li dhanbika walil mu'minin. jàmáà ẹ pé Ọlọ́run tóbi. Allahu akbar. Sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. mo sọ fún yín pé àlàyé ló pọ̀ lónìí. Inshallah. wáàsí ó máa jáde àlàyé ó máa jáde gẹ́gẹ́ bí àṣàṣọ́ ń pa fún Muhammad sallallahu alayhi wa sallam. wá àforíjì ń bí ẹ̀ṣẹ̀ rẹ wá fún mùmínì tí fi túmọ̀ sí pé a tún lè bẹ̀yàn ládùúà gbàtọ́lọ̀ ní wá àforíjì fúnra rẹ wà ní Muhammad sallallahu alayhi wa sallam. wá tún ṣe fún àwọn mùmínì wá foríjì fáwọn náà àdúrà tá Ànábì ṣe yẹn ó ti ṣe tara rẹ̀
èyí tí ń ṣe fẹ́ lómi ṣe déédéé bí èèyàn bá kú kẹ́kọ̀ọ́ àwọn àfa pé a bá bẹ lọ́ọ̀ fún ọ̀rọ̀ tó lálàyé náà. واستغفر لذنبك وللمؤمنين واستغفر لذنبك وللمؤمنين. alifidawu kí ni wọ́n pè bẹ́ẹ̀ ma yuqaddam min malin wa nahwi litakhalis al-mufti. ohun tá a ti ṣáájú nínú dúkìá nínú owó tá a ní tọrọ kọ́bọ̀ èèyàn wá kú tán ó dá ẹra kùránì ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí láti yọ ẹni tó kú kúrò nínú ọ̀fìn lọ́dọ̀ Ọlọ́run. ẹjọ́ ọ̀rọ̀ tó lálàyé ni wọ́n sì ń dá wàhálà lẹ́nu ẹ̀sìn àfi ká sì yanjú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ma yuqaddamu lillahi jazaa litaksiri fi ibada. ń tá a ti ṣáájú sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run àfẹ̀yí àfi wá ẹ̀san fún ẹ̀sìn wa tó kù díẹ̀ ẹjẹ́ àṣẹ nǹkan báyìí kọ́lọ́run lè wò máa la kó lè kẹ́ à. fìdáhù sóúnjẹ náà wá jẹun bí òkú ni. mo lókù kan bẹ kò kọjá bí tí a ti bí ilé kẹta ni ó kàn wá kí ẹ kú rọjú o sàlámù àlékún. àmọ́ òkú kan bẹ gbàrà tó ń bá ti kú tán àwọn èèyàn ó wà lóríṣiríṣi ọ̀nà minal qura wal amakin al ba'ida láwọn àyè tó jìn ará Èkó wá ará Sókótó wá ará Kaduna wá gbogbo èèyàn wá nígbà tá a bá dáná fún àwọn tó wá òkú ká dáná fún aṣàlejò àwọn tó wà ní torí wọn ò ní jẹ òfurufú ó sì burúkú jù kárẹ̀ Èkó wá wálẹ̀ kó lọ́mọ ara búrẹ́dì jẹ ẹni tí ń ṣènáwó ohun ègbé ni fún Ọlọ́run náà lónìí ànábìrin ní atọ́jú àlejò. àtọ́jú àlejò ni ẹ wá jẹ́ ń bèrè ọ̀rọ̀ kan kí n tó máa lọ ní ọ̀rọ̀ tẹ́ pè mí sí. àdìsí ọmọ mú wa pé wọ́n ní ká lọ dáná fẹ́ni tó bá kú ànábì ní ká lọ dáná fún wọn kò sí àtakò lórí ká lọ dáná fẹ́ni tó bá kú ṣùgbọ́n bá a ṣe wàyí láti gun yìí nísìn àtọ́bẹ̀ẹ́dógún ìyẹn wá kú nísìn àwa gbé kúlẹ̀ oúnjẹ kọ̀ọ̀kan lọ sílé àwọn tí èèyàn ti kú tẹ́ ní á dáná lọ àwa gbé kúlẹ̀ oúnjẹ kọ̀ọ̀kan lọ wọn ò ju mẹ́wàá lọ ní fámìlì wọn ìyàwó kan ọmọ mẹ́rin àǹtí rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní a bá jẹ wọn ò jẹ́ dájí kúrà ṣé wọ́n dà yókù nù ni bóòlù wọn máa ṣe wọ́n máa ha fún àwọn tó jòkó àbí ẹ̀ dá mi ló indirect kí ni ẹ ṣe níbẹ̀ ṣé wọn ò jẹ́ ni. àdáná àgbékúlà 50 lọ gbogbo èèyàn tẹ̀lé ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwa dáná àwa kò lọ lé olókùú rẹ́gẹ́dẹ́ wọ́n jẹun tí wọ́n jẹ aago kan ọ̀sán àwọn èèyàn lọlé oúnjẹ tá a ti mọ́nu kúlà ẹ̀yin ni ẹ máa dáhùn kí là wá ṣe ẹ máa dáhùn tẹ̀ jòkó wọn ò ní máa ha fún tó jòkó ẹ dá mi lóhùn wọ́n sì jẹ́ àbí wọn ò jẹ́ ilé olókùú kí wọ́n ti dáná lóòótọ́ àmọ́ náà ni ẹ dá wà ẹ̀kejì tó kù bá wá kú oúnjẹ tí ń dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn àkàn wà ní ẹ má dáná àmọ́ ẹ dín mọ́sà bẹ́ẹ̀ bá jẹ mọ́sà mẹ́ẹ̀ẹ́dógún nísìn tó bá mu omi lé tí ló fi sú kí ló jẹun mọ́sà táwùsá kàkútà fi ń tọ́ ọbẹ̀ lé lórí. túwó rírò àṣẹ látara àgbàdo kí la fi ṣe mọ́sà àgbàdo ṣe bá lọ méjèèjì ni àmọ́ wọ́n dín mọ́sà lórí náà bí wọn ò gbé kaná kó tó ṣe jẹ kí wọ́n á nẹ́sẹ̀ fún mọ́sà kí ni a dá sí nídìí iná náà ni a dáhùn. ọ̀rọ̀ àlàyé lẹ pè mí sí àmì ọ̀dọ́dọ̀ ha pọ̀pọ̀ fún wọn ni pọ̀pọ̀ kí la fi ṣe fúláwà kí la fi ṣe búrẹ́dì bẹ́ẹ̀ bá jẹ ọ̀rá mẹ́ta rẹ nísìn ilé tí wọ́n di mẹ́rin o yóò máa mú mi ní wọ́n ti fún ọ lóúnjẹ níbẹ̀ náà nà. واستغفر لذنبك وللمؤمنين àbí. واستغفر لذنبك وللمؤمنين. alúbà Muhammad sallallahu alayhi wa sallam.
yòǹbó rẹ̀ tó. sallallahu alayhi wa sallam. tọ́lọ́ ló sọ̀rọ̀ yẹ ká lè yòǹbó ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. ó ní walladhi ba'athani bil haqqi nabiyyan wa rasula. ó ní mo búra pẹ̀lú ọlọ́run tó gbé mi dìde ní òjíṣẹ́ àti ní ànábì ọlọ́run ọba. ma min abdin razaqahu Allahu malan thumma barra walidayhi. ó ní gbogbo èyí tí wò sẹ́nu ẹrú ọlọ́run á fún lówó bàbá imam ó wá fowó náà ṣe dáadáa sí ìyá àti bàbá ẹ̀ illa kana ma'a fil janna. Allah. ànábì lè mìíràn láàjọ wà ní janna kan náà. ìkànnì sàbẹ̀ bá náwó. ó ní wà nábì Muhammad. sallallahu alayhi wa sallam. idha lam yakun lahu walidani fi dunya fama yaf'al. tí o bá ní bàbá àti ìyá máa láyé sóun dáná ni kí ni ó ṣe tó fi wà ní janna. bàbá àti ìyá rẹ̀ ti kú ó sì fẹ́ wà ní janna. ànábì wa bẹ̀rẹ̀ ó ní yatasaddaqu anhuma bí it'ami ta'am. yóò ṣe sàárà fún ìyá àti bàbá rẹ̀ bí it'ami ta'am kó fáwọn èèyàn ló ń jẹjẹ. ntóbi sàárà nù. ànábì ò dápẹ́ o ó ní kó fún àwọn èèyàn ní oúnjẹ jẹ. oúnjẹ ní olókùúta yìí ń ṣépè láwọn èèyàn sí mẹ̀kúnnù mi dédé àmàlà kan tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó dáa tí ó jẹ́ ń jọ náà tí ló fi sú. oúnjẹ ní olókùú kan ní májẹ̀mú ni àkọ́kọ́ bẹ́ẹ̀ ríyáwó gbọ́dọ̀ sí ń bẹ̀ kárí mi fáàrí ò sì gbọ́dọ̀ wá ń bẹ̀ èmi ni ríyáwó ẹ wá gúnyán kánrin tẹ̀ ń ṣera yín ẹ wá ní àwọn olówó ní kí wọ́n jiyàn náà tó rówó ra su bẹ́ẹ̀ bá ṣe sàárà tálíkà ló yẹ kó jẹ oúnjẹ tó dáa jù tó rò ní orí tó dáa jẹ láyé ìkànnì báwọn sàárà lẹ́lẹ́ fẹ́ ṣe tí àmì tọ́ à ẹ wà ní ẹ wá o kódà kẹ́ tó sáàfù ẹ̀wọ̀n yìí o ṣẹ̀ràn tálíkà yìí ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ ṣe sàárà àfọ́kù ẹ̀ tún kó ọlọ́pàá dání wọn mú kùmọ̀ lọ ẹni wọn máa hu oúnjẹ bó la ti dólósì mọ̀ tayọ bí nǹkan hu níbi kí wọ́n hu nǹkan láti mẹni tí ò jẹun kó lé èèyàn gbọ́kọ̀ wá prógráàmù yẹn fún lọ́mbrẹ́là ṣé yóò gá sórí mọ́tò ni àwọn tó rìn wá tó rùn palú yẹ kẹ́ fún kan máa mú lọ lé ẹgbẹ́ kan fún kan. tààmì tọ́ oúnjẹ sí mẹ́ta náà máa ṣe ń bi olókùú wọ́n wá àwọn kan tó máa sáàbù wọn báyìí gbogbo nǹkan ìgbín nǹkan èdè wọn kò yìn lọ ṣúà lóúnjẹ tẹ lẹ́yìn sọ̀kú tẹ̀ fi ń pọ́n tálíkà lójú àwọn máa nàgà pé irú ayé wo làwa wá ẹ̀ à lè dábẹ́ kánópì nǹkan mọ̀ sí àwọn ẹ ṣe sàárà kárí mi lẹ́ ń ṣe. sàárà kọ́hún ntẹ pè á sílẹ̀ ń gbọ́ ẹ̀ sàárà ṣíṣe ẹ gbọ́dọ̀ lé tálíkà kankan torí ọ̀nà lè jẹ́ tọ́lọ́wọ́ fi ké òkú yín kì í sàn tó ti rí jẹ tí wọ́n sọ ìyẹn nù lẹ́sprẹ́sì ẹ wá ha oúnjẹ fún ẹ tí ó kàn jẹran tí ó dà yókù nù ẹ ń wéṣì owó yín. àmì àṣẹnáwó báyìí wọ́n lu tálíkà míì tó bá tiẹ̀ lóúnjẹ mú gan kò ní rẹ́nu jẹ mọ́ wọ́n ti kó igi ya ní eyín láwọn agbọmọlù tí ẹ kó lọ́wọ́n àwọn agbọmọlù alu ọmọ kọ́ lọ́mọ ó tún nà ní ìnàkúnà. ẹ jọ ṣé mo lè tẹ̀síwájú. lára rẹ̀ ní iftar lára ibi tí àti máa ṣe nǹkan fọ́kù ẹni tọ́lọ́hún ó fi bá a kẹ́ ẹ̀ ṣètò ìsinu bí ìtì àmì tọ́à gbogbo ìtẹ̀ lówó wọ́tọ̀ lè dá ní èèyàn mẹ́wàá tọ́ lè dá ní èèyàn mẹ́sàn-án tọ́ lè dá ní èèyàn 20 tọ́ lè dá ní èèyàn 30 ẹ wà á ṣètò rẹ̀ àmọ́ ẹ mẹ́sẹ̀ ságbà láàyín ojú ti tálíkà kò ní wá. wọn ò lówó lọ ni wọ́n lọ́mọlúàbí ọwọ́ ní ká máa sínú lágbàlá rẹ̀ gbogbo èèyàn náà kọ́ ni ilẹ̀kùn símú tó bá. ètò ìfitárì tẹ́ ẹ sí ajálẹ̀ tẹ́yìn ń kùn tó dá olòṣì mọ̀ tó wo olòṣì kọ̀rọ̀ tó búgbẹ̀. bìtàmìtàm
àgbàlagbà ni wọ́n fi sílẹ̀ ẹ sì yà fún wọn ìtajà wa. náà ṣé mo lè máa sọ lọ nsìn. ètò sínú yìí fún àtàlíkà tá a fi sọ́kò kú ẹ̀ẹ́dì wípé bò lẹ́wàá ṣe. ọ̀sán wọn sì tì kan ní bàmí máa dá ní èèyàn 100 lójúmọ́ ẹ wàá ṣètò àti ó lọ kó ẹ dákun bí a ṣe ha oúnjẹ tó mọ́kà ǹjẹ́ àmọ́ tí ń ṣe fún wa èyí ṣe fẹ́ káwọn pé yàrá yín náà ti ń ha oúnjẹ kárí mi ti kún tírẹ́lẹ̀ kan páàkì mọ́kà ni wọ́n sì máa ṣe kí ni olówó tó sì gbéra wọn ò ní tẹ̀lé ẹ̀ èyí ṣe ń tẹ̀lé oúnjẹ ká ọgbọ́n oúnjẹ bá lòjù ọdúró tí kò ní jẹ́ yò. irú bẹ́ẹ̀ tí a bá dá tán àkànní lọ páàkì ẹ̀ ẹ̀kú ní mọ́tò sẹ̀pẹ́dẹ́sì tí àmì tọ́ àmì tí ń sọ yìí o kò rán titálíkà kọ́ o a ti bọ́ síbi ọmọ tó rí jẹ tó sẹ́kù o wọ́n wá lọ kó irú oúnjẹ bẹ́ẹ̀ wọ́n wá lọ wá bi táwọn Ramadan kan gbà ẹ̀ àwọn kan gbọ́kànlé ń pa àtàwọn èfi parí. Allahu Akbar. bẹ́ẹ̀ fún àwọn ò jẹ ẹ wù àkọọ́lẹ̀ níbi tẹ́lẹ̀ mi ti ń sinú pẹ̀lú tó lé ní 20,000 5 alive 20 alive exotic ìgbín kùnú tí a tún dàpọ̀ yóò mú nǹkan fá kò ní lè rúkú mọ́ lásámú. wọ́n wá lọ kóru oúnjẹ yẹn nígbà ó ṣe pé táríkà lásán pé a fẹ́ ṣe kí ni sàárà fìdá ń tá a bá fẹ́ fi sìpẹ̀ òkú nínú nẹ́tẹ̀ bá dá kò kan olówó kò kan àwọn tí ẹ rí jẹ ẹni tí ò rí jẹ là á fún ní sàárà ẹ dákun ṣé ń tẹ̀lé mi sá. náà bó lọ wí. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. àsìkò Ọlọ́run tóbi. Allahu Akbar. ṣé mo lè wí kejì àbákọ́kọ́ ń tó. iná dídá tí wọ́n ń pa ewo ló jẹ́ mú ẹ̀rí iná dídá wá kì í ṣe pé òkú ni wọ́n ń dáná fún tí ìyàwó bá ti wọ̀ ọ́ n tó lè mú adáná àkọ́kọ́ kẹ́yìn wá lọ́nà tó jìn kó wá bá a dárò pé ẹ kú ọ̀rọ̀ èèyàn o. ọ̀rọ̀ èèyàn a gbọ́dọ̀ wọ́n ràn ìran èèyàn ní jẹun ìran èèyàn ní jẹun rìyá ò ní ò gbọ́dọ̀ wọ́ àti fáàrí ní ò gbọ́dọ̀ wọ́ ẹnikẹ́ni jẹ́ fáàrí gbogbo òpó tó yí àdúgbò kó ká so màálùú mọ́ kó máa kọ́va rẹ̀ kódà màálùú 50 ló ṣe kiri bọ́lọ̀ bá pa àgbàlagbà tẹ́ pa màálùú yóò pa ọmọdé wò yóò òkúlòkú ń jẹ èyí tó dùn mọ́ ẹ tẹ́ ẹ yọra ẹ jẹ́ ń pa èyí tí ò dùn mọ́ ẹ wá pa màálùú ń bẹ̀ náà ẹ má jà tọrọ bínú Ọlọ́run ẹ má jà tọrọ bínú Ọlọ́run àmì àní bisikíìtì ni kí wọ́n há mi olókù bẹ́ẹ̀ bá kọ́ mẹ́rin tó jẹ́ tó mú mi yóò máa yẹ́ òní ohun tí wọ́n fi ṣe pọ́fọ́ọ̀fù tí wọ́n fi ṣe búrẹ́dì náà fi ṣe kí ni oúnjẹ ló ń jẹ ń jẹ. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. sáà lè tẹ̀síwájú ẹlẹ́ẹ̀kejì tá a lè fi ṣe fìdáhùn fókù bàbá wọ́kìrá àti Qur'an bẹ́ẹ̀ yẹn bá kú fún ọ jẹ́ wọ́n kí Al-Qur'an tó pọ̀ ńbẹ̀ ń lọ bí àṣà tá a gbà SSG ló bí àṣà tá a gbà pé ẹ máa ra Qur'an ẹ máa ha wọ́n dání pẹ̀kún níbi òkú àbí pé ládàá kíkẹ́ tí a bá ń ké kó máa bá òkú àmọ́ burúkú jù bẹ́ẹ̀ ṣe há kúrẹ́yìn lọ́fẹ̀ẹ́ mi olókùú tó àwọn àfáà àgbà wọn ń lọ tó ń ta sọ́ọ̀lẹ̀ kó dowó 250 ó sì gba mẹ́wàá. واستغفر لذنبك وللمؤمنين
وللمؤمنات واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. wọ́n ní ká ṣàdúrà fáwọn òbí wa Allahu Akbar. Allahu Akbar. wọ́n ní fa in tarakaha tẹ́yẹ̀ bá kọ̀ tí o bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ kọ́ni akahuma ó ti ṣẹ̀yà àti bàbá rẹ̀. Ramadan wa dé rabá gẹ̀rẹ́sì bíi 20 ẹ máa ṣe ẹ máa fi sínú ibì kan ẹ wá kó sínú ibì kan ó yà ẹ lọ ha ló kọ̀ ya àti bàbá mi bí ìtì àmì tọ́ àmì ẹnìkan ò lè takò yín because ebi ò pa bákan náà a sì ní wáyé bákan náà ní kú bákan náà àwọn mímẹ tá a fi parí àwẹ̀ tí wọn bá tẹ́wọ́ sí yẹn wọn ò ní sínú. Allahu Akbar. àkọọ́lẹ̀ tí wọn ní bẹ́ẹ̀ bá fún ẹsẹ̀ mu wọn ò ní jẹ́ sàárì. kéèyàn wá mú 1 million 1 million tó gbẹ́ lómìn ó lè fi rorin pákó kéyìn rẹ̀ wọ́n bá kán ó lè fi ràn kéèyàn wá ní 1 million naira mo ní kú lọ́rùn ẹ lọ́ bá rà bí kẹ́yìn sẹ̀mó kọ́ wá ṣe kọ́ wá kọrí agboolé wọn kọ́ máa kó sẹ́nu ọ̀nà kọ̀ọ̀kan kò sí ọ̀ẹ̀dẹ̀ tí ò ní rẹ́rìn kọ́ńtírì tọ́lọ̀ ń dá wa sí ìtí wọ́n fowó ṣèrégbè owó ń tọrọ àlìjẹ́ náà pọ̀ lọ́rẹ́gẹ́dẹ́ láì tàlà tẹ́yẹ̀ bá ná síbi tó yẹ kó ná sí 1 million naira bí Nàìjíríà ṣe bàjẹ́ tó yẹ ẹ̀ mọ́ yà kó sẹ́mọ́ tí ó rà ní lábì kan yìí àbí kan yìí sẹ́mọ́ tọ́tún fẹ́ ní kọ̀ọ̀kan báyìí tọ́tún fún ní 2000 kó máa fi ra ọbẹ̀ àsèpọ̀ bí ó tiẹ̀ tọrọ jẹ yóò gbàwẹ̀ kọjá 5-6 olóòmọ kí asámú inú ló máa dùn àti bisimilayi mẹ́mù asámú ó ti yó ni èèyàn sínú dáadáa kò gbọ́kànlé sáàrì ẹ wá ní dákú lásámú ó dọ́gbọ́n ni ẹ tú mílíkì sí lẹ́nu ni kò wá ní jíbọ̀rọ̀ adé máa dá sí olóòsì tí ìbá ni mo dákú ẹ̀ ní tọ́jú mi. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. mo rò pé tí a dáná kò dá wàhálà lẹ̀ mọ́. ó clear very very because kò yáwọn èèyàn ẹ kàn rò pé èèyàn kàn dáná àlejò olúkálùkù tó wá láti dálẹ̀ ṣé yóò máa ra 1 kg ni kò tiẹ̀ ní rí torí kò mọ̀ lú fáàrí ni ẹni ká mọ̀ fi kún bá a sì dá gan tó sádà àlùlà fún jẹ ṣé gbogbo àwọn tó jíjọ́ tẹ̀ ń sòkù ní ẹjẹ nílùú yín gbogbo ẹni jíjẹ ẹjẹ tó dáa èyàn ń lọ bí olólòkù ó wá sọ fọmọ rẹ pé tẹ bá ti sùkúù dé ẹ bá mi lọ́hùn o ẹ mọ̀ pé kò sí nǹkan lẹ́nu kí ló ní wọ́n wá sí ìjẹ̀mọ́ yóò sì ti bá kó àmàlà bíi 4 pàmò ẹ má débẹ̀ wọ́n o àmọ́ náà ni àwọn ọmọ rẹ nù á ní ẹ̀jẹ̀ ẹgbẹ́ kùnbọ̀sọ̀ à ń lọlé lójó sọ pé tẹ́ ẹ fẹ́ dáná bí olókù ẹ má fi kàrà hàn bọ́ ẹ dáná sàárà ẹ wá mú iyán pẹ̀lú odidi adìẹ ẹ gbé sórí tébù ẹ̀ tún jẹ́ ń kọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ bá ara yín àwọn tálíkà wọ́n ń wọ́ ẹ̀bà wọn oúnjẹ tálíkà ni ìran tálíkà ló yẹ kó jẹun tó dáa tó rò ní òróró ra àní tí ìjòkó àdúrà lóde ẹ ti mọ̀ pé tí tútù fúnra yín lẹ́yìn tẹ́ wàá nu èsì ẹ̀ tún mutí àwọn tó wà nú ọ̀rùn wọ́n máa lé ẹ sọ ẹ̀yìn ẹ̀yin náà sì lẹ pè é ntẹni wá sọnù o Masha Allah. sọmọ communicate Masha Allah. kólúkálùkù máa gbé ara bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ sì yòǹwó ẹ sallallahu alayhi wa sallam. alimusafiru ń bẹ aligaribu ń bẹ eléré àjò ń bẹ àlejò ń bẹ àwọn méjèèjì tí wọn bá wá síbi olókùn wọn ní ká treat wọn lọ́tọ̀ onírìn àjò mo ti tu ẹni ó wá láti dálẹ̀ àlejò ẹ mọ̀ kó ọ̀rọ̀ èèyàn ẹ wá rójẹ tó korò eléyìí jẹun ẹ tọ́jú ẹ̀ man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀nà tó bá gbọ́ Ọlọ́run gbọ́ àtọ́jọ́ kẹ́yìn
àlejò rẹ̀ lé mo ti sọ pé oúnjẹ tá a dùn lọ́lé olóòkú mo fẹ́ kẹ́ máa dé tá a dákú lákọ̀ọ́kan la bá a sopọ̀ tó ìtànẹ́mì ni a lọ fún wọn lóúnjẹ àwọn adélé wọn ò ju 12 lọ wọ́n jẹ ìdajì kú làwọn orí yòókù jẹ àwọn tó jòkó tó tójú ọtí ń pẹ́ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ mọ̀ kú ọ̀rọ̀ èèyàn èèyàn ó ní òlọ yìí aago 12 àbọ̀ wá bá gbogbo oúnjẹ kúlà tí wọ́n dájọ́ fún yín kí lẹ́ẹ̀ ṣe fún wọn. á jẹ níbẹ̀ náà nù. èmi ò rí ní táàjẹ tí mo gbé kaná ẹ̀há mọ́sà kẹ́yìn ó dìde bẹ́ẹ̀ bá jẹ mọ́sà alánà méjì nísìn tó mú mi sí yóò sùn kọjá sàárì àwa lọlẹ̀ haúsá dáadáa wọ́n máa tọ́ ọbẹ̀ ẹlẹ́ mọ́sà ni mọ́sà fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ó wà lẹ́yìn náà oúnjẹ lóúnjẹ ń jẹ àníyàn ló ṣe kí ni àníyàn ló ṣe pàtàkì ká sì má ṣe sraf ká má nánà àpà tá a bá oúnjẹ ń bi olókù dáadáa tá a nánà àpà tá a ha fún àtàlíkà kò sí oúnjẹ tó le tó láyè ẹ̀yin ẹ̀dán wò tó bá fẹ́ ha oúnjẹ bọ́lọ̀ǹtì ni ó ha fún àtàlíkà bẹ́ẹ̀ sí tírélà mẹ́wàá kò ní tó níbi tẹ́lẹ̀ mi ò mọ̀ bọ̀ tí yóò tún pọn ọmọ yóò tún mú ètò bíi lọ́wọ́ yóò wá tún ní kí ètò kan tún ṣáájú àìsàn àmì ẹ̀dẹ̀ kan láti bóde yá ń jẹ àwọn èèyàn fa. Allahu akbar. Allahu akbar. Sọ bẹ́ẹ̀ dáadáa mọ́ni. Allahu akbar. Àkàràbà níbà Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá ẹnìkan kú nù wọn. Ó wá ní pé ràkún mi 100 ló ń fẹ́ rà tó ń fẹ́ pín fáwọn èèyàn láti fi sẹ̀yìn bàbá àwọn kò máa ha. Ọkùnrin wá bá níbà Muhammad. Sallallahu alayhi wa sallam. Ohun tó fẹ́ sẹ́yìn bóun náà níbi innahu law kana muslima ẹni tí a fẹ́ ṣe sàárà nítorí rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́ fàtọ́tùm ànihù ẹ wá ra ẹrú kalẹ̀ nítorí ẹ̀ tí fi túmọ̀ sí pé nítorí òkú wa ẹ tó wà lóko ẹrú bí ọmọ ọ̀dọ́ yín ẹ lè sọ́dọ̀ ọmọ kẹ́ máa tọ́ ní skul torí bàbá mi àti ìyá mi ọkú lọ́mọ ọ̀dọ̀ mo fẹ́ máa tọ́ ìwé tọmọ mi kà kí wọn náà ó kà á ládàá tí n bá rí bẹ́ẹ̀ kó mọ bóbí mi. ẹlẹ́ẹ̀kejì àwòtọ́tọ̀ dákun anihu abẹ́ wá ṣe sàárà nítorí ẹ̀ sàárà ju sàká lọ sàká ó ti ní iye owó tí sàká wọ̀ ṣe ìbílú ó ti ní iye owó tí sàká wọ̀ ẹ̀ tẹ̀lé mi ó ní iye owó tí kíni tí sàká wọ̀ àmọ́ sàárà ọ̀nà gbogbo tó ní ṣe sàárà tán kò kán lọ. sàká ó ní iye owó tó wọ̀ owó tó fi ṣiṣẹ́ lójú ọdún àmọ́ n bá gbọ́ ta kí n sí fìlà mi kí n bùnyàn ní ìsìn ọlọ́run torí ẹ bú mi mo bùn ní sàárà nù. ẹ wá ṣe sàárà nítorí òkú yín gbogbo ń tẹ́lẹ̀ wọ́n fi ṣe sàárà ọlọ́run dá yín lẹ́bi gbogbo mo sọ. tẹ́ ẹ bá ti fi kàrà hàn bọ́ àti kárí mi nígbà tí wàá parí ẹ̀ ó ní aw hajjatum anihu balaga udhalik abẹ́ torí òkú yín lọ Mọ́kà mo fẹ́ lọ hajj ọdún ni mo dà níyàn bàbá mi Ọlọ́run bá mi kẹ́ kọ́tù tàwáàfù tán ládàá ti bá. Allahu akbar. n ló bí ká máa rán yàn Mọ́kà tẹ̀sán ẹ má jẹ́ oṣù yín ẹ ti lọ Mọ́kà tara yín èyí tẹ̀ ń rán yàn tàn tẹ́ dé gbèsè nọ́mbà yín lọ kẹ́ni rọ́ọ̀mọ ṣerú ẹ fún yín. lẹ́tọ̀ bá fojú kankan wà ló bú ẹkún àṣẹ́mi náà dáàrin arọ́ sì máa tu òkú rẹ nísìn. àwọn òsì takò Mẹ́kà yín lílọ àti múra níta ń sọ ni ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ti lọ Mẹ́kà bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ìwọ mú owó dídí Mẹ́kà ọdún kankan lọ́hùn wọ́n fẹ́ lọ sára àwọn fámìlì wọn ní wọ́n fi rẹ̀ ra wá. ẹ̀gbọ́n àbá rẹ̀ tí ò pẹ́rẹ́ ríjọ́ tẹ́ tó ti dáyé ọdún wa kọ̀ tó ra kó kẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ ilé ìwé náà mọ́ bọ̀ wọn ní tí náà ní bàbá èmi ò ṣe kiri èmi ìgbà yàrá láyé ẹsẹ̀ bẹ́ẹ̀ dì lóṣù. tí ìdíjọ́ tá a kiri wọn ò jọ máa sùn ni pẹ̀lú tí ó tu ẹ̀rẹ̀ yóò yàgbẹ̀mí mi ni. ṣe bẹ́ẹ̀ wọ́n lóòótọ́ ẹ̀ka sọ̀rọ̀ fún dàmí lóhùn. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات àti yorùbá lẹ́bi. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات.
ẹ wá wọ ẹnìkan ṣoṣo fa tí ń kọ́ ọmọ ń kéwù halifatia ha bá jíìp ẹ wá ẹ̀ ń dráìfù kọjá lójoojúmọ́ ẹ wá pàrọ̀ àdúgbò kan àfa yìí ó ti lọ mọ́kàjọ wọn ni níbo bí wọ́n fọ́n kò lè kàn án ìwọ ti wá ní lẹ́mìí pé ó dáa náà ṣé wọ́n ń fọ́n ni èmi ò fún ọ̀rọ̀ ọkọ̀ nọ́mbà àfẹ́ pè mí kò kú dọ̀ọ̀mọ̀ wà á di ṣe ẹ lọ mọ́kàjọ à ń bẹ lọ́ọ̀ ni mo lọ ìlú kan jò ní à ń pè nìkan ní àmúra mo wá ní kí ló dé ọ̀dọ̀dún yóò ní àmúra mọ́ka ọwọ́ sọ ọdún ọkọ rẹ̀ àmúra ó kọ nífa onídàkọ̀lù rẹ̀ ni wọ́n jẹ́ àmúra ẹ wá rí àfa àti ńkọ́ máa ń kí ó dagun méjì alẹ́ ó tún dájọ́ wòlíì wọn ọmọ túká ẹ̀yin fún mọ́ká wò ládàá tí ìrìn ìbẹ̀wò ọlọ́run mo bùn òbí mi ọlọ́run ti kíá èyí lówó mọ́ká bàbá kó yàrá tà mú tọ́ á parí ẹ̀ tán yányán ẹ̀yin ẹja sẹ́yìn wo àbáfà kan tí garawa lékè rẹ sí tó tó sínú òkè tọmọ kí ó họ èló ni búlọ́ọ̀kù tá a fi kọ́ lékè yàrá kan bíi 300 ó ti kọ́ dókè mọ ìtẹ̀fìmọ̀ fẹ́ǹsì ilé yín bí wọ́n náwó ọ̀hún lérí ẹ̀ bẹ́ẹ̀ gbẹ́rẹ́ yín kọ́kọ́ lọ́rùn níbi tí wọ́n bẹ̀rù olè dé lè tọ́pin ìgbà tí ọ̀nà ọba ẹgbẹ́ ń bí àgbàláwọ̀ ti kan lẹ́sẹ̀. wọ́n á ní kára sẹ́yìn pé tí mò ń kà ẹ̀ ó yọ olòsílẹ̀ àbí ó yọ olòsílẹ̀ ni ó yọ olòsílẹ̀ ni mo fi ní òkú ṣíṣe kì í sọ lòsì ìrànlọ́wọ́ ní sòkú olòsì wọn ò bá sòkú ni olówó ló lè pé ó yá kí ni wọ́n fẹ́ jẹ irú tá a tún wá ń wí ìtì àwọn ọmọ ń la ara jọ máa fi gbóúnjẹ lọ mọ́ṣáláṣí jọ làbísì ẹgbẹ́ lẹ́yìn náà ti parun àwọn kan wá bẹ tí wọn ò níyàwó tó ní láárí wọn tó àmọ́ tágẹ́jì jọ làbísì pé àmàlà wò wáyé lónìí ṣẹ́gun wọn àtò abọ́jọ báyìí ara jọ wọn kéwú tààrà fa wọn wà àtò abọ́jọ mọ́ṣáláṣí mi abọ́ bíi 20 mọ́ṣáláṣí mi abọ́ bíi 10 ṣe pé pàkínní rún pẹ̀lú agídí ibú mọ́ṣáláṣí wà kún wọn wà ní ẹwà assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ẹdúró wọn wà ní àwa bàbá yín wọn kọ̀kọ́ ti síwò yípo èyí tó bá lóúnjẹ tó kìmí dáadáa àwa là á jẹ yìí sẹ́mi ìgbà ni àgbàlagbà wà jẹun wọn wà ní ọlọ́run ẹni ó gbé yìí wá òkú ọ̀run rẹ ọlọ́run bá forí jìn wọn wá ṣàdúrà lọ rẹ́gẹ́dẹ́ tí wọ́n tún wá di àárọ̀ ọjọ́ Jímọ̀ tẹ́ bá sílẹ̀kùn mọ́ṣáláṣí mọ́ṣálẹ̀ kọ̀kọ́ bá mọ́ṣálẹ̀ kọ̀kọ́ ṣe kí ni wọ́n tún wá ha kì í ṣe nǹkan míì náà fi ń ra wọ́n rántí ẹ̀ tó wà lọ́rùn ni ẹ wá lẹ́ pa ọgbẹ̀rún kí lẹ́ẹ̀ fi di ẹ̀sán tẹ́ fi di ṣé baálé létí ìyàwó rẹ ti kú tó kò sí abọ́ àmàlà tí ò yọwọ́ bọ̀rọ̀ ẹ ti mọ̀ pé kò dé bá ń pa nílé nù ẹ̀yin ní ká mọ̀ sí sàrà àfọkù wọn na sàrà ìwọ ọmọ lójú ọlọ ṣé bọ́ọ̀sì nílẹ̀ lómi rí ni ẹ tó bá ti lè tẹ́wọ́ gba sàrà báyìí kò complete láyé ni náà fi ní kẹ́ ṣe torí àwọn tí wọ́n níbẹ̀ ṣe ní ẹ̀yìn kan jẹ sàrẹ̀ ẹ̀ ń sì yókù fàájà ńjọ́ kejì ẹran yín jẹ ńjọ́ kejì bóúnjẹ bá sẹ́kù lè tálíkà yóò dàgbò náà ni àní ẹ̀ẹ́dà ń jẹnu ẹ̀ sèmi ló fò kí n tó rí yìí gan mo sunkún ni mo dá àmàlà gbóná tí wọ́n yọ ọbẹ̀ lé gbà ẹ̀yin rájẹ̀kù oúnjẹ lẹ́yìn kùlé olùsírí bó ṣe àmàlà yóò wu bó ṣe ẹ̀bà yóò tó fọ́pọ̀ ó sì ṣe déédéé náà ọmọ wọn ò lè yàgbẹ́ ń tẹ́ bímọ wọn ni. ẹ mọ wo nǹkan fa ssg míìkì agolo kẹlẹmí ò mú lọ́jọ́ mẹ́ta tó bá ṣẹ̀ṣẹ̀ kọ tó rẹ̀ bùn ni yóò wá fi pípà lẹ̀ Allahu akbar kabira tó bá tún dijọ́ kejì yóò tún sí yóò tún sẹ̀ yóò tún tún lẹ̀ Allahu akbar ọ̀rọ̀ tí mo ń sọ yìí ń ti ń pọ̀ ẹ̀dẹ̀ mí lẹ́kún náà
ẹ̀dá kan tá fúnlágbó míìkì tó mú lọ́jọ́ méje so complete nu kò bá mú fún náà ni bàbá kódà tálíkà tó bá ṣe ilẹ̀ tó bá ṣẹ́kù yóò wá fi sórí láńtà yóò máa gbóná yẹ èyí ń yóò ti wá di àlàpà yóò tún máa jẹ. irú àwọn náà ni ká wá lọ ká ṣe sàárà lára wọn as-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. tó ìkẹrẹ bá nàbí bí tá ti ṣàdúrà nìyẹn sallallahu alayhi wa sallam. nígbà tó wọn bá ní Muhammad sallallahu alayhi wa sallam. àwọn yẹn jókòó lọ́dọ̀ rẹ̀ wọ́n jókòó lọ́dọ̀ rẹ̀ ó wá ní idha rajulun min bani Salama qala ya Rasulallah sallallahu alayhi wa sallam. bàbá rẹ̀ ti kú tán wọ́n ti sìnkú ẹsẹ̀ ti gbọ́ báyìí tó ẹ̀yin lẹ́ sọ rìpọ́tù fún ọ̀gá ó wá kú tán wọn ni hal bakiya min birrin abawayhi mo ti ṣí bàbá àti ìyá mi tán nísìn ǹjẹ́ dáadáa kù tí mo tún lè ṣe akóredé ṣé on abarruhuma bi tí mo lè fi ṣe dáadáa sí wọn bá dààmú ọtí yìí mà lẹ́yìn ikú méjèèjì Ànábì wa ni naam sallallahu alayhi wa sallam. ọkírun sí wọn wal istighfaru lahuma máa wá àforíjì fún ìyá àti bàbá rẹ gbogbo tí ó bá ná ọ tọ́lọ̀ fi foríjì hàn ní ọ̀nà Allahu akbar. tẹ bí ọ fún nìyẹn ó ní ó ní wasilatu rahimi allati la tusul illa bihima. Allah. mọ̀lẹ́bí tóbi rẹ̀ wá tó máa rọ́pọ̀ tó ṣe pé tí ẹ bá wà láyé ní ẹ mójútó wọ́n ni ọ tẹ́rí sí ọ wádìí àwọn onímọ̀ ìmọ̀ fún ní nǹkan àwẹ̀ àwọn onímọ̀ bàbá ìmọ̀ fún lẹ́ran ọdún ìwọ tẹ́rí sí tó bá ti lè yẹ ẹ́ lẹ̀ ààyè wọ́n yẹ ẹ́ lẹ́nu àbí ọlọ́run ló yọ mí bí ìdùn ta tí ẹnìkan bá mi ó ní imam ó ní gbèsè kan bẹ lọ́rùn ẹ̀ mo ní òsì gbèsè lọ́rùn mi ó lọ gbọ́ nísìn ó ní bàbá rẹ̀ lóun ràn mí Mákà àmọ́ kú ò jẹ́ ǹjẹ́ ìwádìí pé ṣé rọ́ọ̀nì àbóòtọ́ mo ní sẹ́ńtálà jí sọ fún yín nìyẹn ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run ó sì ràn yín àbí owó abẹ́ awọ bàbá tẹjọ gbogbo ẹ bàbá sàjọ lọ ó wá dé ó ní bàbá rẹ̀ lórí ọmọ dùn báyìí tó dára jù ló ràn mọ́ káwọn sọ kíkú ló gbójúlé tí ó fi ràn mí àṣìwọ̀ ọmọ rẹ̀ lọ́rùn ràn kí ló tẹ̀ wádìí gbèsè tóbi yín jẹ màmá rẹ̀ máa ra ayọ̀ fún gbogbo olóbìnrin lọ́dọọdún wá kú tán ló pinnu ìkẹ́ rẹ̀ pinnu ọ̀ pé olóbìnrin ni pé ẹ máa wá bá mi ó ti bí ọmọ tó lè ṣe sápò kan ní máa fún yín mo sọ́dà kù márùn ìwọ wa lọ kájúlẹ̀ kọ́ lọ́wọ́ síjú bú sí ọ èèyàn máa wádìí tóbi rẹ bá ń ṣe nìyẹn èyí máa ń tẹ́tẹ́ tẹ́ fi dè èèyàn ṣé o máa tóbi tèmi ṣe nísìn tá a fi dè èèyàn ẹ̀san sí ní al-jazā'u min jinsil 'amal ohun tó yẹn bá ṣe bẹ́ẹ̀ láti mú ẹ̀san fún ọ bí mo ṣe jókòó yìí ẹ̀san àwọn kan ní mí tó bá ṣe wàánu àkọọ́lẹ̀ ẹ̀san náà tún ni kólúkálùkù ó wádìí tóbi rẹ ń ṣe táyé rẹ fi dáa má jẹ́ ó pin ànábì ò tún dákẹ́ o sallallahu alayhi wa sallam. ibi tẹ́mi ó ṣàdúrà nù ó ní wá ikramu sadiqihima kó wá máa ṣàpọ́nlé àwọn ọ̀rẹ́ bàbá àtìyá rẹ̀ ẹ tún gbọ́ fìdáwò kan ẹsẹ̀ di ò gbọ́ fìdáwò kan tó nù kí mo pè é jẹ̀mọ́ ọwọ́ àwọ̀ ọ̀rẹ́ dáàdì rẹ tí ò tí ì kú bàbá àti ẹ ti kú ọwọ́ aràn kọ̀ǹpìlìtì fún pẹ̀lú fìlà àti bàtà tí ó wọ̀ lọ yídì ẹgbà ẹfisọdún yóò ní ọlọ́run ó kẹ́ bàbá rẹ̀ kó tó lè ṣàdúrà fún ọ̀tọ̀ ọ̀rá yóò rántí ọ̀rẹ́ rẹ tó ṣe kí ni tó ti kú kí ló tẹ̀ mọ́ wádìí ọ̀rẹ́ bàbá yín kí ló tẹ̀ wádìí ọ̀rẹ́ ìyá yín ọ̀rẹ́ màmá rẹ tó ti wà nù létọ́ ọmọ tí ò tí yàn lọ́ba ní wọn lọ ra nǹkan nú ẹran nẹ́gẹ́ lè tó ṣe déédéé yín rẹ kúkú lẹ́yìn lẹ́nu mọ́ ọ sì gbé ọkọ̀ fún ìyàwó rẹ lọ gbé fún màmá yóò ṣàdúrà fẹ́ni tó bí ọ gbogbo tó yẹ ká fi sòkú nì ńlá kàí bàbá lè tẹ̀lé ọlọ́run já lè tẹ̀lé àmín. ẹ tó lè pa màálù 50
kò wá lè há Kùránì 1000 lójú agbo pé ọmọ ké òkú mi kó rí yọ́nú Ọlọ́run òkú mi kó rí yọ́nú Ọlọ́run dédé tẹ́ béèrè yìí Ọlọ́run jẹ́ á lè ṣe o àmín Ọlọ́run jẹ́ á lè ṣe àmín tábà ń rọ́jú lọ wáàsí ká sì máa rọ́jú gbọ́ wáàsí tábà ń rọ́jú gbọ́ wáàsí ká sì máa rọ́jú lọ wáàsí. tábà rọ́jú lọ wáàsí ká sì máa rọ́jú gbọ́ wáàsí tábà rọ́jú gbọ́ wáàsí ká sì máa rọ́jú lọ wáàsí.